gbogbo ẹ̀sìn ló ní àṣírí tiẹ̀. Kò sí ẹ̀sìn kan lágbàáyé tí àwọn èèyàn sìn tí wọ́n sì ń lo ìgbàgbọ́ rẹ̀, tí wọ́n ń lo ẹ̀kọ́ rẹ̀ tí ò ní àṣírí tiẹ̀. Islam láṣírí tiẹ̀, ìṣẹ̀ṣe ó láṣírí tiẹ̀, kìrìsìtẹ́nì náà ní àṣírí tiẹ̀. Ṣùgbọ́n ifun mo tún gbọ́ ẹ̀sìn kan, èmi ò gbọ́ rí, but mo padà gbọ́ pé wọ́n ní vegetarianism àbí kí náà pé àwọn tí wọ́n jẹ nǹkan ẹlẹ́jẹ̀, àwọn yẹn gé padìẹ, tẹ́ bá padìẹ wọn kó wájú yín ni wọ́n jẹ. So gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan ló ní àṣírí tiẹ̀. Èdè tó yẹ kí mú ọ̀rọ̀ yìí wá gan ni pé mo fẹ́ jẹ́ kí a mọ àṣírí tó wà nídìí Islam, because ojú tí ọ̀pọ̀lọpọ̀ fi ń wo Islam ó yàtọ̀ sí bí Islam ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ sì máa àṣírí Islam. Ẹ mọ́ ti lọ, ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Sẹ́rí Islam tẹ́ ń wò yẹn, ẹni tí ó bá lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tí ó sì mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wà ń bẹ̀, ó le fún láti sọ̀rọ̀ nípa rẹ̀. Àkọ́kọ́ ní pé sẹ́rí Islam tẹ́ ń wò, àwọn tẹ́ ń wò lórí tí àwọn oríṣi àwọn èèyàn tẹ́ ń pera wọn láàfáà lónìí, ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe àfáà. Kódà ẹlòmíín farajọ ẹlẹ́sìn Islam tẹ́ pé kì í ṣe ẹlẹ́sìn Islam. Ẹ jẹ́ mú àpẹẹrẹ wá. Islam kó nǹkan márùn-ún sínú téèyàn fi ń jẹ́ mùsùlùmí pẹ́lẹ́sìn ni. Ká kírun wákàtí 5, ká gbààwẹ̀, ká lọ sí hajj ìyẹn Mẹ́kà, ká gbà pé Ọlọ́run ọ̀kan ṣoṣo ni, ká sì gbà pé Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ni. Oko onú bá wọn. Ó wá láwọn kankan tó wà ń bẹ̀. Àwọn nǹkan tó wà ń bẹ̀ ni pé Islam tẹ́ ń wò yẹn, ọ̀pọ̀lọpọ̀ ọmọ nípa rẹ̀ ní ẹ fi ń sọ̀rọ̀ àbùkù nípa Islam. Islam ó kọ́ wa láti nífẹ̀ẹ́ ọmọlàkejì. Ó kọ́ wa bá a sì lè gbé láàrin àwọn èèyàn tí ò ní sí ogún mi ọ̀tẹ̀ mi tẹ́ ẹ̀ ní fàyè ní ẹnì kankan lára. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ kan wá tó tún súnmọ́. Wọ́n ń pe ẹnìkan ní Michael Hart. Michael Hart yẹn ó jẹ́ ọ̀jọ̀gbọ́n tó lágbára tí gbogbo wa mọ̀. Ó wá ṣe research, ó wá lóun fẹ́ yọ the most 100 the most influential personalities 100. Nígbà tí ó wá yọ, ẹni tí ó fi ṣe number 1 ni Prophet Muhammad sallallahu alaihi wasallam. Ó mú Ànábì Isa náà tí gbogbo yẹn mọ̀ sí Jésù tí à ń pè ní Jesus, ó mú wọn, ó wà ń bẹ̀. Ẹni tó ṣe kíní iná, ó wà ń bẹ̀. Wọ́n sá pọ̀ bẹ́ẹ̀ yẹn. Wọ́n wá ní pé kí ló dé tó fi mú Ànábì Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí number 1. Ó ní gbogbo àwọn yòókù, ó ní wọ́n kọ́ àwọn èèyàn nípa ètò ayé nìkan. Ó ní ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ó ló kọ́ wọn èèyàn nípa ètò ayé. Kì wá sí pé ó kọ́ yín nípa ètò ayé tara yín nìkan, ó tún wá kọ́ àwọn èèyàn bí wọ́n sì máa gbáyé tí wọn ò ní fàyè ní ẹlòmíì la. Àṣírí tó wà wà níbi Islam tí mò ń sọ, ẹ jẹ́ kí n padà síbẹ̀. Àṣírí tó wà níbẹ̀ ni wípé ìyìn tí Islam ní tí mọ̀bọ̀yọ́ wà nú ẹ̀sìn míì náà, tẹ́ ẹ bá ń dẹ́ṣẹ̀, tẹ́ ẹ bá ń dá ẹ̀ṣẹ̀ tẹ́ ń ṣe tí ọ̀dà tẹ́ pé aburú lẹ́ ń ṣe, àwọn kankan wà tẹ́ ẹ̀ ní lérí sínú Islam. Ìrun kíkí yóò le fún yín, yóò mọ̀ le lára yín, àti ṣàdúà yóò le. Pàápàá jùlọ tó bá máa ń jí ṣàdúà lóru, ẹni tí bá máa ń ṣiṣẹ́ ibi tó pé bá ń ṣiṣẹ́ aburú àti jídìde ṣàdúà lóru, wàláhì yóò le fún. So tó yẹ kí n sọ àwọn ọ̀rọ̀ ẹni pé pàápàá jùlọ fẹ́yìn ọmọ tẹ́ ẹ jẹ́ èèyàn wa nínú ìṣẹ̀ṣe kìrìsìtẹ́nì àtàwọn kọ̀ọ̀kan tí ò mọ̀ pa Islam. Islam ò sí wà burú. Islam ò ní kéèyàn mọ̀ pa yẹn o. Tẹ́ bá rí ẹnìkan tó bá dùn yàn lọ́rùn tó bá ṣe Allahu Akbar, Lárúbáwá èdè ni Allahu Akbar, Lárúbáwá ló sọ, Ọlọ́run tóbi ni túmọ̀ rẹ̀. Ẹ dákun gbọ́ wá lọ́lọ́run tóbi, sọ́lọ́run tó tóbi ni èèyàn ti ń dú lọ́rùn. Ìwà oníkálukú ni ọ̀dà o, kìí ṣe ẹ̀sìn ni o, ṣé kí ni o, kìí ṣe ẹ̀sìn ni ọ̀dà.
ẹ wo inú ṣẹ̀ṣẹ̀ ní ìsàn àwọn ṣẹ̀ṣẹ̀ mo sọ ọ̀rẹ́ náà jò ní ibi tó fin tí wọ́n lé dé tí ìyàwó ṣẹ̀ṣẹ̀ kan bá jókòó báyìí nísìn ìyàwó babaláwo tó bá dìde lórí àga kan babaláwo mi ò tó bẹ́ẹ̀ kó jókòó ń bẹ ẹ wo bí ẹ dákun àwọn tó fòfin lè lélẹ̀ bó ni wọ́n sì wá bára ìyàwó ara wọn ṣe ṣìnà wọ́n sì bá ìyàwó ara wọn wọ́n sì mọ̀ já ilé ara wọn lẹ́yìn ara wọn kò lè ṣeé ṣe so kò sẹ́sìn tí ò lófin ṣùgbọ́n tí ò ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n ìkọ̀kọ̀ yẹn àwọn òfin yẹn àwọn òǹkàlùkù ọ̀tẹ̀lẹ̀ ìfẹ́ inú ló ń kálukú ń ṣe ojúlówó ọmọ Yorùbá ẹ má jẹun pọ̀ lọ́rọ̀ jù a ó tún máa pàdé.